Ẹ káàbọ̀ padà nínú ẹ̀kọ́ tí ó kọjá mo ṣàfihàn bẹ́ẹ̀ ṣe lè mọ wá determinant matrices tó bá jẹ́ 3x3. Ìjẹ́ ẹ mọ̀ pé yàtọ̀ sí ọ̀nà tí ó gbajúmọ̀ yìí, ọ̀nà mìíràn wà tí ó tún rọrùn tó dẹ̀ ṣe rọ́jú ju ọ̀nà yìí lọ tí a mọ̀ sí òfin Sarrus tí ọ̀jọ̀gbọ́n Frederick Piri Sarrus tó ń ṣèdásílẹ̀ rẹ̀. Nínú fẹ́ràn ilé tí ẹ wò yìí, máa máa ṣàfihàn bẹ́ẹ̀ ṣe lè mọ lo òfin Sarrus. Ẹ mú gègé yín, ẹ mọ bá mi ká lọ. Àwọn àmà pè kankan ní law of Sarrus. Law of Sarrus náà ni ọ̀nà mìíràn tó yá tẹ́ lè fi gbá wá determinant matrix yín. Ká pé bá ní matrix kan báyìí, matrix tá wá tẹ́lẹ̀ yẹn náà ni o. Ká pé mo nírun kan báyìí. 1 2 3 àbí 4 0 1 2 1 1 àbí 4 0 1 2 1 1 4 0 1 2 1 1. Mo lè lo law of Sarrus fún ọ. Ẹ jẹ́ nǹkan dáadáa kí ó fi lè dán. 1 2 3 4 0 1 2 1 1. So tí bá fẹ́ lo law of Sarrus fún òun náà ni pé kí ni o màá kọ́kọ́ copy column méjì alákọ̀ọ́kọ́ yìí 1 2 4 0 2 1. Màá gbé plus 0 báyìí plus so that yóò lè mọ fi ṣe déédéé diagonal. Màá tún á gbé minus bí báyìí minus plus mẹ́ta minus mẹ́ta. Sẹ́rí èyí tó wà ní diagonal yìí màá multiply wọn papọ̀ yóò mọ̀ jẹ́ 1 times 0 times 1 0. Eléyìí tó jẹ́ pé ó ṣe déédéé pẹ̀lú ibi tí arrow yẹn point sí plus yẹn point sí ẹ̀ tún multiply yẹn náà papọ̀ plus 2 times 1 times 2 4 then plus 3 times 4 times 1 12. So tí bá tẹ́ bá ti ṣe tán ẹ̀ tún mú minus ẹ̀ bá ti mú plus mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ tún mú minus náà mẹ́tẹ̀ẹ̀ta 3 times ẹ jẹ́ mú nǹkan 3 times 0 times 2 yóò jẹ́ minus 0 àbí minus 1 times 1 times 1 minus 1. So tí bá then lẹ́ẹ̀kẹta náà 2 times 4 times 1 so minus 8. So tí mi bá ẹ pé kí ni ọmọ fún wa 4 plus 2 16 16 minus 1 15 15 minus 8 7. Ẹ gbọ́rọ̀ ju ọ̀yà bó ni kápá fẹ́ find irú ilé yẹn kan. So tẹ́ fẹ́ lo law of Sarrus kí n sáré ṣe fún kólé ọ̀yà ẹ kọ́kọ́ copy first column 1 0 0 0 1 2 yóò jẹ́ plus minus ọ̀yà 1 times 0 ilé yóò jẹ́ 0 0 times 3 times 1 plus 0 0 times 0 times 0 plus 0 minus 0 minus 6 minus 0. I just believe ọmọ fún wa ní kíni o minus 6 ilé yẹn là ń pè ní law of Sarrus. Jẹ́ tí ilé yẹn bá yé wa nínú